Àfọ̀njá ó sì kú àṣeyẹ ẹni ìṣó nílọrin òwe ẹni ìṣó nílọrin òwà Ìlọrin Àfọ̀njá ẹni ìṣó nílọrin ẹni ìṣó nílọrin òwe ẹni ìṣó nílọrin òwà Ìlọrin Àfọ̀njá ẹni ìṣó nílọrin. Ìyá kẹ́mi ó gẹ̀mí òwe ìyá mi kẹ́mi nígbà mo wà ní kékeré o ìyá kẹ́mi ó gẹ̀mí òwe. Òṣùpá Akéwì mo tún ti dé o mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ mo dé kùtù àìbéjì ìyálẹ̀ ẹ̀ta aráyé o ẹ wá bá mi kábíàmọ tó yàtọ̀ sáàbí àgbà Alájà Ràṣídátì o aládùúkẹ́sẹ̀ bẹ́lẹ̀ ní àbúrò òde o ọmọ Àfọ̀nkọ̀rọ̀ náà ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ ọmọ wọn nílọrin Àfọ̀njá mo ní kó gbéra ńlẹ̀ kó dìde o bínú ilé ló bá wà ní owó òde ẹ̀kúlé ló bá wà ní wọ̀ ọ̀dẹ̀ wo mo ní yàrá ló bá wà ní wọ̀ kọ́kàn lé o mo ní kó gbéra ńlẹ̀ kó dìde kó wá máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu èmi gangan òkú ọdún o sì kú àṣeyẹ àṣẹ ìsàmọ́dún lágbára Olódùmarè ọdún ayọ̀ ọdún dùnú o ló mọ báwọn ṣe lágbára Ọlọ́run ọba orógbó ló ní kó gbó máa mi obì ló ní kó bí kú dànù ara pápá lábẹ́ tìbí kìjà lábẹ́ ẹ̀sìn òjòjò ní sanwó kọ́mọ́lé náà jà kókókó làárọ̀ tá lé ọmọ bẹ́ẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣó máa mi ọmọ ní fọ́dún ìsòpin lágbára Ọlọ́run ọba ọmọ ọlọ́run mi wá o Fàrídà Dámi lọ́lá ló pè mí sórí aago ó ní Òṣùpá Akéwì gbéranlẹ̀ kó dìde wá bá ń kí wúrà mi wá bá ń kábíàmọ tó yàtọ̀ sáàbí àgbà wá bá ń kálábàárò mi ni wá bá ń kólùbàdámọ̀ràn mi ni wá bá ń kí yéyé mi abiyamọ agọjà gbọ̀rọ̀ abiyamọ ń jó ogunlé oníjọ́ rírí jẹ́ Dámilọ́lá níjọ́ àìrí jẹ́ oníjọ́ kẹrẹ́ bèbí sùn ló pọ̀ jù ó ló ṣe ní wá mọ̀ kí ọ méje mẹ́jọ ó ní bọ́dé pálọ́ àwọn bàbá tó bí ọlọ́mọ olóòpọ̀ ọdún ó ní Ìlọrin níṣẹ́lẹ̀ ó máa mi Ìlọrin Àfọ̀njá sá níṣẹ́lẹ̀ àwọn bàbá ẹ̀yìn ni Ìlọrin Àfọ̀njá ẹnu dojú yọ ìlú tóbi tó yẹ wọn léegun rárá ẹ̀sìn lè gúngun lé àwọn bàbá tó bí yín lọ ọmọ ẹ̀yin lọ́mọ àjífi kàlàmù dá wọn lẹ́ẹ̀kan àmì ṣe èkọ́ndù wọn kì í sùn lágbàjì ìkéwù ni wọ́n ń ké o ẹni Àfọ̀njá bájà lówó kúkú kéré ẹ̀yin lọ́mọ náà gbọ́rọ̀ wọn ní kọ́ kọjú rẹ̀ sómi omi ò gbọ́rọ̀ wọn ní kọ́ fi kọtí tó burú ọtí tó burú gbọ́rọ̀ lẹ bá mu fọ́mọ tó lè ọmọ tó lè tí ò gbọ́rọ̀ lẹ bá kọjú rẹ̀ sóògùn ogun náà l'Àfọ̀njá lọ tí ó padà wálé mọ́ lè lọ tẹ̀lú Ìlọrin Ìlọrin Àfọ̀njá ẹnu dùn jùyọ̀ ẹ̀dìyẹ ń yógun o ẹ̀dìyẹ ń pogun pẹ́lẹ́ wá sọ pé dìyó pamọ́re lẹ́gbẹ́dìyẹ tẹ̀ra pẹ́pẹ́yẹ yọ̀bọ̀ ń gbọ́pọ̀ ẹ pẹ́pẹ́yẹ tà ń lẹ́ra wó àwòyẹ yìí méjì ọ̀pá kan ṣoṣo kó tó pàkọ́ ń kọ́ ẹ tẹ́ pẹ́pẹ́ fún ẹgbáwó tẹ rọ̀bọ ọ̀bọ ń yọ mí ìlàbá ìlọrẹ̀ rọ̀yún o ẹ̀rọ̀yún lẹ́rú tán o ẹni kọ́yìn ogun yọ̀yún lòun ọmọ yẹn gún ẹni kọ́yìn roka oyún lòun ọmọ kàárò ọ̀rọ̀ kan ni bàbá yín sọ fọyàn níjọ́sí ló bẹ́ẹ̀ ṣubú lulẹ̀ tó sì ìfarare lọ ńlẹ̀ fi sọ pé èrò ìyọ́ bẹ́ẹ̀ dọ́yìn ẹ̀bùn èrò wàlẹ̀ òpó bẹ́ẹ̀ dọ́yìn ọ̀mùsẹ̀ kọ́ńdúkọ́ńdú òkú ọdún o Ìlọrin Àfọ̀njá ẹnu dùn jùlọ ìlú tóbi tó yẹ wọn léegun rárá àṣẹ ìsàmọ́dún ó máa mi ó mọ ní fọ́dún ìsòpin lágbára Ọlọ́run ọba Abíọ́dún òkú ọdún o Abdul Samadi Òkúyèdún ọmọ Gbọ́láhàn náà ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ aláyìn lámọ ni kò jẹ́ mi ni ó tèmi bẹ́tí ẹ bá ń já o ọ̀kan làwọn mo ní bẹ́tí ẹ bá ń já kò mọ mi kàn rárá ọjọ́bí rẹ tó dé náà ni mo ṣe ń kó kílé àwọn bàbá rẹ òkú ọdún òsìkò àṣeyẹ èké aláṣọ o ẹ ó
pátá iná ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ ọdọọdún lóró gbogbo ọdọọdún lẹ́wà wá ní bọ́dún bá ti dé ìpèrègùn àmáwọ̀ tuntun wálé ayé òkú ọdún aláyìn ńlá àǹtí rẹ̀ ń lọ pè mí sórí àgọ́ Farida Dámilọ́lá lónìí wá mọ̀ kí ọ méje mẹ́jọ ó ní Òṣùpá Akéwì gbéra ńlẹ̀ kó dìde mọ̀ bọ̀ wá bá mi kọ́ mọ́ yá mi nì wá bá ń kọ́ mọ́ lọ́jọ́ bí ó ní ó ní mọ̀ kí ọ méje mẹ́jọ olóòkú ọdún olóòkú àṣeyẹ olómọ ní fọdún èso òpin lágbára Ọlọ́run ọba òkú ọdún ó ní Ìlọrin Àfọ̀njá ní sẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ Ìlọrin Àfọ̀njá ẹnu dúdú yọ ìlú tóbi tó yẹn wọn léegun rárá ẹ̀sìn sálẹ̀ gúngún lé àwọn bàbá tó bí ọlọ́mọ kọ̀ọ̀kan lóró bẹ̀ òkú ọdún ó sì kó àṣeyẹ Dámilọ́lá lónìí mọ̀ kí ọ méje mẹ́jọ ó láṣẹ ìsàmọ́dún ó ní mọ̀ kí yeye òun aládùúkẹ́ ó lẹ́kú ọdún ó lẹ́mọ̀ ní fọdún èso òpin lágbára Ọlọ́run ọba happy birthday to you Màámi Alájà Ràṣídà ọlọ́jọ́ bí oníkórí jẹ́ kẹ́ẹ̀pẹ́ o kẹ́ẹ̀dàgbà kẹ́ẹ̀dógó lágbára Ọlọ́run ọba o. Ìyá Kẹ́mi ó gẹ̀mí o ìyá mi kẹ́mi nígbà mo wà ní kékeré o ìyá Kẹ́mi ó gẹ̀mí o